orúgbó bọ̀ o Austin Emmanuel ti sọ ògúlùtọ̀ ọ̀rọ̀ sí Rẹ̀mí Sòrótù Yomi Fashlanso Taiwo Hassan Gògó alápinni òòṣà àti gbogbo àwọn tó ń ṣe ìpolongo fún ìṣèjọba sáà kejì ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú fídíò kan tó gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ lánàá. Ẹ máa kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn pàtàkì láwùjọ, báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín? Káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Èdùmàrè. Ní èèyàn ká tó tẹ̀síwájú, ẹ wo fídíò tí Austin Emmanuel ṣe yìí. Yá Ṣèyí Tinubu, ìwọ ló ní fídíò yìí. Má wò ń pé kan tí mo fẹ́ sọ yìí kí ni Austin fẹ́ sọ. Gbá àga kó jókòó kó dẹ̀ wo láti bẹ̀rẹ̀ dé the end. Torí máa tààgẹ̀. Àkọ́kọ́ ọbẹ̀ ni pé mo rí gbogbo akitiyan ẹ sọ́tún sósì. Gbogbo kí dádì ẹ kó lè ṣe second term, which is normal. Fún ọmọ sí bàbá. Normal thing òun ló ń ṣe. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kójú tiẹ̀. Ṣó wá rí nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó reason sí pẹ̀lú fídíò tí mo ṣe. Òun ni pé o ò ṣiṣẹ́ tó yẹ kó o ṣe gangan. Nǹkan tó yẹ kó o ṣe gangan ò ṣe, ó fi yẹn lẹ̀, nǹkan míì ló ń ṣe. Gbogbo pé kí bàbá rẹ lè ṣe second term, òun ni títí ẹ. Ìwọ wá ṣe débi pé o fẹ́ kí bàbá tiẹ̀ kó fi legacy gidi sílẹ̀ tó jẹ́ pé tó bá kú lórí ipò yẹn tán, gbogbo nǹkan tó fẹ́ máa sọ nípa bàbá ẹ̀ nǹkan gidi ni, kò ń ṣe nǹkan tí ò dáa. Ṣèyí, sórí gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ wọ́n ń tàn ẹ́ ni, wọ́n ń parọ́ fún ẹ ni. Ó mọ̀dí tó fi ń tàn ẹ́ nítorí pé most of the people máa ń believe pé àwọn olówó kì í fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. Nítorí pé mọ̀ pé táwọn bá sòótọ́ fún ẹ ò ní fáwọn lówó mọ́. Fake love ni gbogbo wọn ń lò pẹ̀lú ẹ, má fi ìpọ́ love ẹ. Nítorí pé mọ̀ pé àwọn rìn nǹkan gbà lọ́wọ́ ẹ, òun ni gbogbo wọn ṣe ń dàbí ẹni pé Ṣèyí o, Tinubu second time. Rárá, mo díẹ̀ wọn pé kó ṣe ìdìbò fún ẹ lọ́fẹ̀ẹ́, wọn ò ní lè ṣe. Ó máa promise wọn lówó kó tó lè ṣe, sórí pé wọn ò nífẹ̀ẹ́, sórí pé wọn love ẹ. Kí ló dé tí wò lọ bá wọn pé àkómá sówó, ẹjọ́ ẹ̀rọ mi ṣe ìdìbò fún mi, wàláhì wọn ò ní ṣe. Ṣèyí tó bá ti ṣe kó pa mí, kò sí tó máa ṣe nu wọn. Ó sùn fake love lọ ní fún ẹ o, wọn ò bá ẹ sòótọ́ ọ̀rọ̀. Fake love ni gbogbo wọn ní sí ẹ, wọn ò ní bá ẹ ṣe election yẹn láì gbogbo lọ́wọ́ ẹ. Wọ́n máa gbogbo kódà wá tún bìlì ẹ. Ṣé ọ nífẹ̀ẹ́ nìyẹn? Wọn ò nífẹ̀ẹ́ náà, wọn ò nífẹ̀ẹ́. Àwọn tó bá jẹ́ pé bàbá wa Tinubu ṣe dáadáa ni, ó need láti lọ bá wọn rárá. Àwọn èèyàn máa jáde fún ẹ fúlì tó máa yàwọ́ gan lẹ́nu pé kí ló dé, nítorí pé bàbá ṣe dáadáa ni. Àmọ́ láàrin èmi àti ẹ Ṣèyí, tó bá jẹ́ pé nǹkan ẹyọ kan ṣoṣo péré báyìí ni bàbá ṣe tó reflect nínú ayé masses, kò bá dáa. Ṣé o mọ̀ pé tí bàbá bá fẹ́ ṣe iná, ní pé òun fẹ́ kí iná máa wà ní Nàìjíríà 247 láì mú lọ, ṣé o mọ̀ pé wọ́n máa ṣe? Kí ló tó ní ṣe? Wọ́n á ṣe, wọ́n mọ bọ́ kí n máa ṣe tó máa fi dán. Bọ̀ wọ́n kọ̀wọ́ ṣe fún odidi ọdún 4. Àwọn kan wá ń give àwọn excuse pé ṣé bàbá ló bàjẹ́ ni. Àwọn kan ló bàjẹ́, wọ́n fà wọn kọ síbẹ̀ láti tún ṣe. Wọ́n ò fà wọn kọ síbẹ̀ láti bàjẹ́ sí. Wọ́n fà wọn kọ síbẹ̀ láti fẹ́ tún ṣe ni. Wọ́n ò ní pé káwọn kan wá bọ́ síbẹ̀ láti bàjẹ́ sí. Ṣèyí, Obi Cubana tó lọ bá, àwọn méjèèjì àwọn ọmọ Ìgbò tẹ́ lọ bá, wọ́n ń tàn ẹni o.
àwọn fún ara wọn tó bá dé ìgbà election tó bá lọ sí polling booth wọn tó fẹ́ vote wọn ní vote fún bàbá Al-Qur'an ọkọ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀ ni wọ́n á jẹ́ campaign but táwọn fún ara wọn bá dé polling unit wọn tó fẹ́ vote tó fẹ́ tẹ̀ka wọn ní tẹ̀ka fún bàbá nítorí pé gbogbo wọn ẹlẹ́tàn ni wọ́n ṣe yìí ọmọ ìyá mi ó lè ṣe ó lè work it out ọlọ́run ẹ ti lówó ó ti ní bàbá ti ní ìyá ti ní everybody yìí ti ní àwọn masses máa ń jìyà kò máa ń ṣe rọ ọlọ́run ṣe yìí mi ò parọ́ fún ẹ Al-Qur'an ṣòro àwọn yẹn tó ń sọ fún ẹ pé bàbá ò ṣe dáadáa wọ́n ń parọ́ ni ọlọ́run ọba ń gbọ́ láàrin mi àti ẹ àwọn masses wọ́n sọ́fà yàtọ̀ sí pé kò sáàbò tó péye ní Nàìjíríà kò tún wá sí oúnjẹ fáwọn mẹ̀kúnnù àti jáde wọn lásán nígbà míì tẹ́lómi bá tọrọ 1000 lọ́wọ́ mi wọ́n máa gbà a grown up man báyìí ó tọrọ 1000 kò níní ṣe yí apárapọ̀ àwọn tó ń wò yẹn tọ́kọ́ náà wọ́n parapọ̀ kíní kan o ṣe yí torí pé o fẹ́ fún wọn lówó ni o ó yá mo díẹ̀ wọn wípé kó o má fún wọn lówó tó bá fi lè ṣe campaign kí n kú wọn ò ní ṣe wọn ò ní débẹ̀ ìkà ni wọ́n. ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Austin Emmanuel báyìí ṣòro kan tí àwọn awíkoko bí Austin Emmanuel sì máa ń ní láwùjọ ni pé àjàjà tó lógun wọn torí pé wọn kì í mọ̀ pé kinní kan báyìí la yìí sọ gbogbo èèyàn ló mọ̀ pé Ṣèyí Tinubu ló ń ṣàkóso bí gbogbo gbajúmọ̀ ilẹ̀ wa ṣe ń jáde fún Tinubu tí wọ́n ń ṣe ìpolongo àti ìwọ́de fún lóríṣiríṣi bẹ́ẹ̀ ni kì í ṣe ohun tó pamọ́ rárá pé àwọn òṣèré ilẹ̀ wa ló pọ̀jù nínú àwọn tó ń ṣe ìpolongo fún Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n wá máa lè rírú fídíò tí Austin Emmanuel ṣe yìí kí wọ́n má bínú sí i tí wọ́n bá gbọ́ pé Austin Emmanuel ní ìfẹ́ àkùkọ làwọn ní sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu táwọn fi ń bá a ṣe ìpolongo fún sáà kejì ohun tí wọ́n máa jẹ ni wọ́n ń wá kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ààrẹ Tinubu tàbí tara ìlú ni wọ́n fi ń jáde tí wọ́n ń ṣe ìwọ́de tí ẹ̀tún ní tó bá dàbí irọ́ kí Ṣèyí má fún wọn lówó mọ́ kó ní kí wọ́n lọ ṣe ìwọ́de káwá wò bóyá wọ́n máa tẹ̀ta tówó ò bá sí nínú ọ̀rọ̀ náà irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ò lè jẹ́ kí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní gbógun ti Austin Emmanuel lágbo òṣèré báyìí. ẹ̀yin èèyàn ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí kí lẹ rí sí ọ̀rọ̀ tí Austin Emmanuel sọ yìí. bí ìhàwó lẹ́yìn kọ sí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀ lábala àríwísí. ó bá sì ti tẹ̀lé ìkànnì ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ. ẹ ṣé púpọ̀ a ò ní ríbi láṣẹ Èdùmàrè.